Ìgbàgbọ́ mi dúró lórí
dídùn ọlọ́run ọba tó mú wa rí ọdún 2021 káyìn lọ́kùn kájọ̀ ní.
ẹgbẹ́ akọrin padà ẹ má jìnnà sí mi. Lónìí yìí kò yẹ kó fi bẹ́ẹ̀ sí wàásù rárá. Ohun tó yẹ ká ṣe ni pé ká yin Ọlọ́run lógo, nítorí alààyè ni Ọlọ́run tá à ń sìn, ó sì tún fún àwa náà láyé gbé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ nínú ọdún tó kọjá, rẹ́rẹ́rún, ṣùgbọ́n a gbé orúkọ Ọlọ́run ga torí pé Ọlọ́run jẹ́ kí a tún fi ẹsẹ̀ wa dúró lónìí. Ògo ni forúkọ mímọ́ Olúwa. Kó tó di pé a lọ kọrin sí, mo kàn fẹ́ fún wa ní ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta èyí tó lè mú kí ọkàn wa gbé sókè láti yin Ọlọ́run dáadáa lónìí. Mo pe kókó ọ̀rọ̀ yìí ní alààyè nìkan ni ó yin Olúwa. Alààyè nìkan ni ó yin Olúwa. Màá sì kà kíákíá nínú Àìsáyà orí 38. Màá ka ẹsẹ̀ kan nínú rẹ̀, ẹsẹ̀ 19. Àìsáyà 38:19. Ó wí báyìí pé alààyè, àwọn alààyè wọ́n yìn ọ́ gẹ́gẹ́ bí èmi ti ń ṣe lónìí. Àwọn bàbá sọ fún àwọn ọmọ wọn nípa òtítọ́ rẹ̀. Alààyè, àwọn alààyè ni yóò yìn ọ́ gẹ́gẹ́ bí èmi ti ń ṣe lónìí. Àwọn bàbá sọ fún àwọn ọmọ wọn nípa òtítọ́ rẹ̀. Gbólóhùn alààyè, ìgbà tí a bá lè sọ̀rọ̀ ní tá bá pe àwọn kan jáde ní alààyè, ó fi hàn wípé àwọn kan wà tó jẹ́ òkú, àbí bẹ́ẹ̀ kọ́? Ní orúkọ Jésù Kristi a ò ní di òkú. Ẹ bá ṣe fẹ́ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run alààyè, a gbé orúkọ yín ga torí pé ẹ kà wá mọ́kàn àwọn alààyè. Ayé lógo torí pé nínú ọdún titun ẹ mú wa wà láyé. Ó wù yín, ẹ pinnu iyè fún wa, ẹ sì fún wa ní iyè. Ní orúkọ Jésù, Olúwa ẹ gba ọpẹ́ wa. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín tó sọ wípé alààyè nìkan ni ó yìn yín. Ní orúkọ Jésù, Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Ohun tẹ́ fẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ náà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Olúwa ẹ sọ sínú ayé wa. Ẹ gbà ṣàkóso àsìkò yìí fún ara yín. A ó sì máa yìn lógo. Jésù Olúwa wa. Ní gbogbo ìgbà la máa rí òkú, la ó sì máa rí ààyè, kò ń ṣépè. Torí bí Ọlọ́run ṣe dá ayé nìyẹn. A máa rí tí ohun ọmọdé, ohun ẹkún ọmọdé yóò máa sọ nínú ilé àwọn kan. Wọ́n máa kí wọn wípé ẹ kú ewu ọmọ. Inú wa dùn láti bí oṣù 9 tí wọ́n ti rú, tẹ́tí rú, adúpẹ́ torí pé ẹrù àrùyè. Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí. Ibẹ̀ láti tún máa gbọ́, ní rírú ẹ̀ mọ́ o. Ọlọ́run á fi ọdún kún ara wọn, Ọlọ́run á fọjọ́ kún ara wọn. Bí ayé ṣe wà láti bẹ̀rẹ̀ nù, bí ó ti ṣe wà tí ayé ò fi parẹ́ nìyẹn. Èyí tó túmọ̀ sí pé Ọlọ́run ní yìn àwọn tí ó wà láàyè. Ọlọ́run ní sí yìn àwọn tí ó kú. Ní gbogbo ìgbà tí a bá wà láàyè, Ọlọ́run kan yẹn wá ní láti wà láàyè. Òkú wa ò ní Ọlọ́run ní kankan. Kò yí padà rárá. Kò yí padà. Kò dá lọ́wọ́ dúró. Kò díṣẹ́ lọ́wọ́. Nígbà tí a bá ti jí, tí a bá wà láàyè báyìí, Ọlọ́run yẹn wá láti wà láàyè. Kò ṣe wípé torí pé a ní ètò kan tá ó ṣe, wípé àwọn ètò kan tó fẹ́ ṣe lọ́jọ́ ìsinmi, tàbí a ti ní àwọn ètò kan tá gbé kalẹ̀ fún ọdún yìí, wípé àwọn ètò báyìí mo fẹ́ ṣe ní 2001. Ọlọ́run wá wò pé torí àwọn ètò yẹn a gbọ́dọ̀ wà láyé ní túláàsì. Lẹ́kọ̀ọ́ ó kàn wo ìfẹ́ Ọlọ́run ló mú wa wà láyé. Àwọn lánàá ọ̀pọ̀lọpọ̀ tún sẹ̀mí wọn àti sọ nínú àwọn ọ̀sìn tó kọjá tẹ́lẹ̀, wípé ní àná ó dàbí ká ní 400 èèyàn ó lé díẹ̀ 400+ làwọn tó tún kú nítorí àrùn burúkú tó ń jà káàkiri kì í. Ẹ jẹ́ mọ̀ pé ní bẹ̀rẹ̀ ọdún, ní alẹ́ ọjọ́ tí ọdún tán tí a ń bọ́ sọ́jọ́ kejì, ó ṣeé ṣe kí àwọn tó wà nínú àwọn tó kú yẹn wọ́n ti ní ìpinnu fún ọdún yìí.
àwọn àti kọ sílẹ̀ pé 2001 kan torí gbogbo àwọn tó kú yẹn kọ́ ni wọ́n wà ní dùbúlẹ̀ àìsàn. Lóòótọ́ ó lè jẹ́ coronavirus ló pa wọ́n, ṣùgbọ́n kò ṣe gbogbo àwọn tí coronavirus pa ló wà ní dùbúlẹ̀ àìsàn tó lé wípé wọn ò lè ṣe kankan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ náà kó ní coronavirus lára tó jẹ́ pé ẹ̀sìn rí tí ara rẹ̀ ó da ṣáká láàrin ìta láàrin ìgboro tó máa ṣe gbogbo fàájì ẹ̀ káàkiri. Gbàtílẹ̀ bá kan fi ṣú lọ́jọ́ kan náà sọ wípé kò lè ní dáadáa mọ́. Ẹ̀yìn rẹ̀yìn wọ́n sọ wípé ó ní underlying medical condition. Ọlọ́run ṣàánú láti òní underlying medical condition. Ní orúkọ Jésù àwọn oníbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ní gbogbo bàtà bá wà láàyè ìfẹ́ Ọlọ́run ni. Wọ́n fẹ́ mú wa lọ sínú ìtàn kan, ìtàn àwọn ọmọ Ísírẹ́lì nínú ìgbà tí wọ́n wà ní oko ẹrú. Ọlọ́run kún láti mú wọn jáde, ìtàn yẹn bẹ̀rẹ̀ nígbà tí Ọlọ́run kún láti mú wọn jáde, ó sì bẹ̀rẹ̀ àti mú wọn jáde ìpinnu rẹ̀, ó bẹ̀rẹ̀ sí múṣẹ láti Ẹ́kísódù orí 5. Tá bá wo inú ẹsẹ̀ kínní, Ẹ́kísódù orí 5 ní òun ni Mósè gangan lọ sí ọ̀dọ̀ Fáráò. Ó kà bá ní lẹ́yìn náà ni Mósè àti Áárónì tọ̀ Fáráò lọ. Ẹwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ńbẹ̀, wọ́n jẹ́ bí adarí fún àwọn ìran wọn. Mósè àti Áárónì àwọn jẹ́ bí adarí fún àwọn ọmọ Ísírẹ́lì. Fáráò òun jẹ́ adarí fún àwọn ará Íjíbítì. Gbogbo wọn ló dé wà nínú ìgbà tí wọ́n ṣe ìdínadúrà bí àwọn ọmọ Ísírẹ́lì ó ṣe jáde. Ìgbà tó fi di ẹsẹ̀ 11, a rí i pé ìgbà yẹn ni Ọlọ́run pinnu páwọn kan ó kú nínú àwọn ọmọ Íjíbítì, pàápàá jùlọ àwọn àkọ́bí wọn. Wọ́n sọ ẹ̀mí wọn nù nínú ìdúnadúrà yìí náà ló wà. Ṣùgbọ́n nígbà tí ó fi di ẹsẹ̀ 14 orí 5 àti orí 14 ẹsẹ̀ 5 àtẹsẹ̀ 6. Ó nígbà tí wọ́n sì sọ fún ọba Íjíbítì pé àwọn ènìyàn náà wọ́n ti sá lọ, Ọlọ́run ti yọ̀ǹda wọn ti lọ ni. Lẹ́sẹ̀ 14 láyọ̀dọ́ ní ìrìn àjò bí wọ́n ṣe máa kúrò ní Íjíbítì bẹ̀rẹ̀. Wọ́n sì ti jáde lọ. Wọ́n ti gbàgbọ́ pé Ọlọ́run ṣe tó tú wa sílẹ̀. Ṣùgbọ́n ní Fáráò dùn wípé irú àṣìṣe wo la ṣe èyí tí a dá àwọn ènìyàn yìí sílẹ̀. Wọ́n bá tún gbìyànjú. Wọ́n gbèrò nínú ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6 yìí. Ó ní ọkàn Fáráò àti àwọn ìránṣẹ́ rẹ̀ sì padà sí àwọn ènìyàn. Wọ́n sì wí fún wọn pé kí ni ohun tí àwa ṣe yìí? A ti jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó lọ, a sì ti pàdánù ìsìnrú ní ìsìnrú ní àwọn ìlò bí wọ́n ṣe ń lò wọ́n gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tàbí bí ẹrú. Ní ẹsẹ̀ 6 ó sì di kẹ̀kẹ́ ẹṣin rẹ̀, ó sì kó àwọn ọmọ ogun rẹ̀ pẹ̀lú. Fáráò wá di kẹ̀kẹ́ ẹṣin, ó kó àwọn ọmọ ogun, wọ́n fẹ́ lọ mú àwọn ọmọ Ísírẹ́lì padà bọ́ sínú oko ẹrú. Àti gbogbo Ísírẹ́lì àti Fáráò gbogbo wọn ló wà láyé lásìkò yìí. Àtòun àtàwọn ọmọ ogun gbogbo wọn ló wà láyé. Ṣùgbọ́n lásìkò yìí gan kò tí ì yé wọn wípé Ọlọ́run ti pinnu ikú fún àwọn kan. Ọlọ́run ti pinnu ká bá àwọn kan ó yè. Kò tí ì yé ẹnikẹ́ni níbí yìí. Wọ́n sì rò pé àwọn ti lọ, ẹ jẹ́ ká lọ mú wọn padà. Lẹ́yìn èyí, ibi tá ti wá wo àwọn òní òkú. Ìgbà tó di ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 25, àwọn ọmọ wọ́n sì la ìyẹ̀gbẹ́ ilẹ̀ kọjá nínú òkun. Wọ́n kàn gbé kéékèèké torí pé ká lè jó sí
gbàtásìkò kan dé wọ́n ti dé bèbè òkun, wọ́n sì wọ́n wá gbúrò ogun tó tún lé wọn bọ̀, wàhálà wá dé. Àròpá àwọn ènìyàn ti fi wá sílẹ̀, ogun ẹrú òwò àwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́, torúkọ tó kàn yẹ kí wọ́n ṣe ní pé kàkà kan wá kó wa lẹ́rù àbí wọ́n máa fi ogun lé wa bọ̀, ẹjá máa padà lọ́kà lọ bá wọn pé àti yọ̀ǹda. Àwọn ẹgbẹ́ pàápàá ogun ẹrú àkọ́kọ́ ẹrú yẹn kò wọ́n ṣe mọ́, àwọn Fáráò sì ti bọ̀ láti wá mú wọn padà, wọ́n wá képe Ọlọ́run. Gbọ́dọ̀ nǹkan tó Ọlọ́run sì tẹ̀ tó sọ fún ìjọ Mósè náà ló tẹ̀síwájú sínú omi. Ọlọ́run sì la ọ̀nà létí òkun pa fún wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì la ìyẹ̀gbẹ́ ilẹ̀ kọjá nínú òkun pẹ̀lú ògiri omi ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Ọlọ́run wá lo omi gẹ́gẹ́ bí ògiri fún wọn. Mo ti sọ nínú wàásù mi rí wípé omi mọ̀ọ́mọ̀ di ògiri kí àwọn ẹranko tó ń bẹ nínú omi lè má ju àwọn ọmọ Ísírẹ́lì lẹ́nu. Omi ti di ògiri, kò sí nǹkan tó lè kọjá sọ́dọ̀ wọn. Ó ti fi ògiri sápá ọ̀tún, apá òsì, nítọ́lọ́sì ti ṣe ògiri, omi náà tún ni. Wọ́n kàn máa rí àwọn ẹja ńlá tó bá ti ń dé ara ògiri, wọ́n tún máa padà sẹ́yìn ni. Gbogbo ẹran, àwọn ọ̀ní àti gbogbo nǹkan tó kù tó bẹ nínú omi, àwọn ejò ńlá tó lè yọ wọ́n lẹ́nu. Ọlọ́run ti fi omi ṣe ògiri, wọn ò lè kọjá. Ní ẹsẹ̀ kẹtàléníogún, àwọn ará Íjíbítì sì ń lépa wọn. Gbogbo ẹṣin Fáráò, kẹ̀kẹ́ ogun àti àwọn ẹlẹ́ṣin rẹ̀, wọ́n tọ̀ wọ́n lọ sínú omi. Wọ́n ò pé ṣẹ́ríbi tó yẹ kí èèyàn ti ronú láyé tẹ́yàn bá ti ronú, tí ò bá ronú kó jókòó kó ronú kí ló ṣe ń ṣẹlẹ̀, èèyàn ní pẹ́ máa rí jakulẹ̀. Wọ́n sì ní bí ẹgbẹ́ mi ṣe ṣe lèmi náà ṣe, ẹnikẹ́ni ò ní pẹ́ kábùkù. Mo rò wípé mi ò lè wà nínú àwọn ọmọ Fáráò, ìbí kan rò bẹ́ẹ̀ ni o, kí ọpọlọ mi ó yí wípé máa wọnú òkun, ìmúta mọ̀ wípé òkun ni, torí pé àwọn tí wọ́n kó sílẹ̀ wọ́n ti rìn nínú ìrìnàgbẹ̀lẹ̀, nínú máa wá fẹ́ rìn pẹ̀lú wọn tí mi ò ṣe ara wọn, máa ti mọ̀ wípé lọ́gbẹ́ ló ń ṣẹlẹ̀. Mo tún máa kọ́wọ́ ní ẹjẹ́ kí n wo wọ́n bá lájá, máa wò wọ́n náà. Nígbà tó bá dé apá kejì òkun lọ́run, tí òkun yẹn sì lanu sílẹ̀ náà, tí ò padé ọ̀nà ti wà lórí ẹni, èmi ò ní sáré wọ́n mẹ́ pẹ̀lú wọn. Àwọn ogun Íjíbítì torí nǹkan tó ṣẹlẹ̀, torí Ọlọ́run ti yan ikú fún wọn. Ọlọ́run ti yan ikú fún wọn, àwọn náà wọ inú òkun, wọ́n bá àwọn ọmọ Ísírẹ́lì lọ nínú òkun. Mo ti fún ẹsẹ̀ 24, ṣùgbọ́n ẹsẹ̀ 25 ẹ wá ohun tọ́lọ́run ṣe fún wọn. Àwọn kankan bá tí Ọlọ́run ṣe oníṣẹ́ ìyanu, ṣẹ́rí tí Ọlọ́run bá yẹn iyè fún yàn, kí gbogbo ayé ó pa ọwọ́ jọpọ̀, wọn lè rẹ́ nìyẹn pa. Torí pé Ọlọ́run yẹn iyè fún àwọn ọmọ Ísírẹ́lì, tá bá ka gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn, a ó rí agbára Ọlọ́run nínú iyè tó yàn fún wọn, tó ti pinnu rẹ̀ tí ó sì yí padà. Ìkan ọkọ̀ tí Ọlọ́run kọ́kọ́ ṣe, òun ni wípé Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí yọ àgbá ẹsẹ̀ kẹ̀kẹ́ àwọn ọmọ ogun. Ṣé mọ̀ pé kẹ̀kẹ́ ogun ó máa ní ẹṣin níwájú, ó máa ní ibi tí wọ́n máa jókòó sí lẹ́yìn tóun ní àgbá, ẹ̀mú ta mọ̀ sí táyà lẹ́sẹ̀. Táyà yẹn Ọlọ́run kọ́kọ́ yọ kúrò. Ìgbà tí Ọlọ́run ti yọ táyà kúrò, ohun tó kù tá ń pè ní kẹ̀kẹ́ ogun chariot, ó ti di ẹrù fún àwọn ẹṣin, wọn ò lè sáré mọ́. Àwọn ẹṣin ló sì ṣíwájú, báwọn ẹṣin ò bá sì kúrò níwájú, torí ọ̀nà yẹn kìí ṣe ọ̀nà tó fẹ̀ púpọ̀ náà, àwọn ẹṣin ti dí ọ̀nà. Àwọn ẹlẹ́sẹ̀ wọn ò lè sáré síwájú ẹṣin, wọ́n tẹ̀lé ẹṣin náà ni, àwọn ẹṣin ò sì lè sáré mọ́. Ọlọ́run ti ṣe stop pupa fún wọn nínú omi. Ìkan kejì tó tún wá ṣẹlẹ̀, kò sí níbi yìí, ṣùgbọ́n tẹ bá ka ìtàn yìí dáadáa ní tẹ bá ka ẹsẹ̀ 14 délẹ̀, ibi tí Ọlọ́run ti fi gbèdéke wákàtí 12 sáàrin wọn. Àwọn kan rí òwúrọ̀, àbí àwọn kan wà lọ́sàn, àwọn kan sì wà lóru, lásìkò kan náà sì wà.
Ọlọ́run ti bù wọn ní wákàtí méjìlá yẹn ẹ̀ṣì tẹ́ṣì bá sáré gangan ìrìn tí ènìyàn bá rìn láàrin wákàtí méjìlá owó ṣeéṣe kẹ́rìn gan ẹṣin má lè rìn ní 30 ìṣẹ́jú àbí tí èyàn bá rìn dáadáa ní wákàtí méjìlá ó ṣeéṣe kẹ́ṣin má lè rìn 30 ìṣẹ́jú ìrìn wákàtí méjìlá yìí Ọlọ́run ti fi sí àárín wọn wọ́n dẹ́pọ̀ wọn wájú báyìí ṣùgbọ́n ọ̀sán ni wọ́n wo àwọn kan òru làwọn kan wà àsìkò kan làwọn méjì dẹ̀ wà torí pé Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ti yẹ iyè fún wọn ní orúkọ Jésù lọ́dún tuntun ta mú yìí Ọlọ́run á yẹ iyè fún wa nítorí pé Ọlọ́run ti yẹ iyè fún wọn ó mú wọn wà láàyè kò pẹ́ lẹ́yìn eléyìí òun ni Ọlọ́run fi agbára rẹ̀ hàn Ọlọ́run fi agbára rẹ̀ hàn ó yọ àgbá ẹsẹ̀ kẹ̀kẹ́ ogun ọba tí ó ti ṣòro fún wọn lè sáré dáadáa mọ́ ó ti ṣòro fún wọn láti fi ẹṣin sáré ẹ wá wò wọ́n tó ronúpìwàdà àwọn ará Íjíbítì wípé ẹ jẹ́ kí á sá àsálà kúrò níwájú àwọn ọmọ ará Ísírẹ́lì nítorí Ọlọ́run bá wọn jà nítorí Ọlọ́run bá wa jà nítorí wọn kí wọ́n tó ronúpìwàdà ó ti pẹ́ wọ́n tó ronúpìwàdà ó ti pẹ́ wọ́n ti wò àwọn ti dáàrin omi tán wọ́n gbà Ọlọ́run bá wa jà nítorí àwọn ọmọ Ísírẹ́lì ẹ jẹ́ á ronúpìwàdà kíákíá ká padà sẹ́yìn ṣùgbọ́n ó ti pẹ́ àsìkò yìí ẹni tí ó kú ẹni tí ó kù yóò sì kú òjùṣẹ́jú mélòó kan lọ lẹ́yìn ẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì bọ́ sí etí òkú balọ́wọ́ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Íjíbítì òkú pàdé mọ́ wọn torí pé ọmọ Ísírẹ́lì ni òun ni Ọlọ́run fi yẹ pé ó yàn fún wa wípé a wà láàyè ní 2011 àmì 2021 ẹ jẹ́ ká wo àwọn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti irú àsìkò yìí lọ́dún tó kọjá sí àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ lájọ wọnú omi tí wọ́n jáde kí wá nìdí tí Ọlọ́run fi yan iyè fún àwọn ọmọ Ísírẹ́lì wọn kò ṣalábàárà mórí jẹ ní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kínní kí làwọn ọmọ Ísírẹ́lì ṣe wọ́n nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin yìí sí Olúwa àfi bí ká ni wọ́n mọ̀ pé kókó tá ṣe wà láàyè tí Ọlọ́run ṣe jẹ́ kí a parí ẹ̀mí wa sínú òkun òun ni wípé kí a lè kọrin ìyìn sí Olúwa ní gbogbo ìgbà tá bá jí gbogbo ìgbà tá bá jí tá bá la òru kan kọjá sí òwúrọ̀ ọjọ́ kejì ìkanyọ̀kan tí a lè bùn Ọlọ́run tàbí nǹkan tí Ọlọ́run retí lọ́wọ́ wa ó máa ń ṣòwò ó máa ń ṣe pé kí atẹ́bàkábá wá ọbẹ̀ ẹ̀gúsí kó lè jẹun kó lè gbádùn bó ṣe yẹn ìkan pàtàkì ọ̀kan tọ́lọ́run fi mú wa la òru tó dàbí òkun tó fi mú ara gbogbo òru já òun ni wípé kí a lè yin Olúwa àwọn wọ́n ṣẹlẹ̀ ṣe rẹ̀ Ọlọ́run sọ pé ṣe pé Ọlọ́run ṣẹlẹ̀ sọ fún ọ wípé ìgbà tá bá ti la òkun já ó yẹ bẹ̀rẹ̀ sí máa kọrin fún mi Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n mọ̀ wípé ó yẹ kí àwọn yin Olúwa wọ́n ní nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kọrin yìí sí Olúwa èmi yóò kọrin sí Olúwa nítorí òun pọ̀ ní ògo ẹṣin àti ẹni tí ó gùn ni ó ti sọ sínú òkun wọ́n rántí wípé bí àwọn ṣe ń la òkun já àwọn kan wà nínú òkun tí wọn ò lè jáde wọ́n fi ojú ara wọn rí òkú àwọn ọmọ Ísírẹ́lì bí òkun ṣe dára bó ṣe fi wọ́n dára ẹjọ́ àbáwọn ọmọ Íjíbítì tó kú yẹn ẹjọ́ ta ló dá wọn
Ọlọ́run ló dá wọn àbí? Ṣùgbọ́n ìpinnu Ọlọ́run sí àwọn Egypt yàtọ̀ sí àwọn Israẹli. Ní gbogbo ìgbà tá a bá wà láàyè, gbogbo ìgbà tí a bá wà láàyè, tí a bá rí ara pa wà láàyè báyìí, ó ní ìdí tí Ọlọ́run fi dá wa sí. Ẹ má yẹ kí nínú ọdún tuntun tá a mú yìí, ẹ má jẹ́ kí a jọra wa lójú ju ìdí tọ́lọ́run fi jẹ́ ká wà láàyè lọ. Ẹ jẹ́ kí a rí ní ààyè láti yin Ọlọ́run. Ẹ jẹ́ kí bí a bá ní ààyè, ẹ jẹ́ ká wá ààyè láti yin Ọlọ́run nítorí àǹfààní tó fún wa láti jẹ́ ọkàn alààyè. Mo sì gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo ta nílò láti yin Ọlọ́run ní ọdún yìí, Ọlọ́run á fún wa. Ní orúkọ Jésù, Ọlọ́run á fún wa. A ò ní gbàgbé láti yìn Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká kọrin díẹ̀, bó bá sì máa ṣe kọrin yìí lónìí yóò yàtọ̀. Mo tún fẹ́ gbọ́n òwe bí mo ṣe ṣe láyé ìgbà yẹn, bóyá ó sì tún lè rí bẹ́ẹ̀. Ewì ni mo fẹ́ fi kéwì, mo kàn fẹ́ orúkọ Ọlọ́run lásán. Gbogbo àwọn fẹ́ kí gbogbo wa kájọ ṣe papọ̀. Ìgbà tí mo bá ń ṣe, àwọn ẹgbẹ́ akọrin ló ràn mí lọ́wọ́. Ibi tó bá jẹ mọ́jó, ẹ jẹ́ kájọ ọjọ́ mi ò tẹ̀ nígbà lásìkò. Gbogbo ibi tí mo kọ́ sí ìgbà yìí náà mo mọ̀ wípé mi ò ní ṣe tán lónìí torí àkókò wa ti lọ. Òṣùbà rere o, òṣùbà rere o, ọba tá ò rí, tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òṣùbà rere o, òṣùbà rere o, òṣùbà rere o, ọba tá ò rí, tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òṣùbà rere o, òṣùbà
lè pa, ọba tó lè jí, ọba tó lè dá sí, ọba tó lè fàtúní. Àṣeyọ́ bàbá òkè. Ọba tá kìkì tá òlé kíkà tó jẹ́ kìkì ọlá, kìkì ògo, kìkì agbára, kìkì bàláyé, kìkì ìbùkún, kìkì oore ọ̀fẹ́, kìkì gbàlà, kìkì ìyè. Ọba ńlá, ọba ńlá, ọba ayé, ọba ayérayé, ọba àìnípẹ̀kun. Ọba tí kìí kú, ọba tí kìí gbó, ọba tí kìí sùn, ọba tí kìí tòògbé. Bàbá mímọ́, òun ló dá kú, ó ti dé kú ní kò ní kú láéláé. Ọba tó dá ọ̀run tó tó ọ̀run tí ò ní sùn ní bàbá. Alágbára láyé, alágbára níbi gbogbo. Bàbá mi kìkì mọ́lẹ̀. Ọba tí í ṣe bẹ́bẹ́ tí í ṣòro ńlá fún wa. Bàbá wa, ọba tó ti wà tó ń bẹ tó ń bẹ tó ń bọ̀ wá. Elédùmarè bàbá wa bàbá òkè. Olúwa wa, Olúwa Olúwa Olúwa, Olúwa wá. Ọba tó wà ọba títí ayé, ọba títí ọba kọ́rin kẹsẹ̀ ní bàbá. Bàbá mi Ọlọ́run máa ṣòro kọlu bí òkúta gbígbẹ. Kò gbọ́dọ̀ kọlu ní èèyàn sì gbọ́dọ̀ kọlu ọba Elédùmarè. Alọ́ba yìí ní kankan wọ lórí ayé gbogbo. Ọba tó kún lógún, ọba tágbára tí í ṣe wọ́n wù. Aláyélúwà, Ọlọ́run alèwí lè ṣe. Bàbá mímọ́, asọ̀rọ̀máyẹ̀, asọ̀rọ̀mátàsé, asọ̀rọ̀másàsọ́dà.
ò ní ṣẹ́kù nínú wa. Ní orúkọ Jésù mo pàṣẹ sínú ayé wa. Ní ọdún yìí, ní orúkọ Jésù a ò ní rùkú wọlé. Bẹ́ẹ̀ sì ni wọn ò ní rùkú jáde nínú ayé wa. Ọlọ́run tó mú wa di ọjọ́ òní yóò rọ̀gbà yí wa ká. Inú wa ò ní bàjẹ́ nígbà kankan. Ayọ̀ ìgbàlà yóò kúnnú ayé wa. A ò ní ṣàṣetì lọ́dún tuntun. A ò sì ní ṣàṣedànù. Gbogbo ohun dáwọ́ wa lé pátá ní ó yọrí sí eré. Gbogbo tá a bá fẹsẹ̀ tẹ̀ lọ́dún yìí ni ọ̀gá òkú ó gbà fún wa. Gbogbo ohun tá a lé lọ́dún tó kọjá tó wọ́ wa ọ̀bà lọ́dún tuntun yìí Ọlọ́run ó fún ọ lé wa lọ́wọ́. Ní orúkọ Jésù inú wa ó dùn. Ní agbára ẹ̀jẹ̀ Jésù ayọ̀ wa ó kún. Ní gbogbo ọ̀nà wa a ò ní dáwà lẹ́nìkan láwà nìkan ṣoṣo. Gbogbo bí ta bá wà ogun ọ̀run ó wà pẹ̀lú wa. Ọlọ́run ó ṣíwájú wa yóò tún máa bọ̀ lẹ́yìn wa. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá di ẹrù ọ̀ràn nítorí tiwa lọ́dún yóò forí ara rẹ̀ gbé. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ogun ayé ò ní bò wá mọ́lẹ̀. Lọ́dún yìí a ó jó ijó wa. Lọ́dún yìí a ó kọrin wa. Lọ́dún yìí àwọn èèyàn ó kójọpọ̀ wá bá wa kí hallelujah. A ò ní ṣàṣetì. A ò ní ṣàṣedànù. A ò ní tójú wọn bọ́ sójú okú. Ibùsùn wa ò sì ní dìbòjì. Àwọn iṣẹ́ wa ò ní di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Nígbà tí ọdún yóò bá fi parí, ní orúkọ Jésù Kristi ìjẹ́rìísí Ọlọ́run yóò ti pọ̀ nínú ayé wa. Ní gbogbo ìrìn àjò wa Ọlọ́run máa bá wa lọ. Ìgbà tá a bá wà nínú ilé wa lórúkọ Jésù ogun ọ̀run ó wà pẹ̀lú wa. Ẹ̀jẹ̀ Jésù ó bò wá lọ́sàn. Ẹ̀jẹ̀ Jésù ó bò wá lówùúrọ̀. Ẹ̀jẹ̀ Jésù ó bò wá lálẹ́. Lórúkọ Jésù a ò sì ní gbọ́ bí sẹ́nikẹ́ni nínú wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó sì ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín ní orúkọ Jésù.